أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مهلا بني أمنا مهلا موالينا لا تنبثوا بيننا ما كان مدفونا. مهلا بني أمنا مهلا موالينا لا تنبثوا بيننا ما كان مدفونا. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ láàárọ̀ yìí mo fẹ́ sọ ọ̀rọ̀ náà lérí àwọn ọba kan wa àwọn mo fẹ́ sọ̀rọ̀ náà lé lérí. Kí ló dé tó já sí pé gbogbo ẹni tí bá ti ń fi ọ̀tá hàn sí wa ẹni máa jọ rẹ̀ tí kí ló fà òun lẹ́ máa sọ́dọ̀ rẹ̀. Mahalan bani Amina mahalan mawalina la tanbusu bainana ma kana madifuna. Intajọsìn ẹ má jájọ hu jáde. Mo ṣe program lánàá ń sọ̀rọ̀ wípé káwọn àgbàlagbà dìde kí wọ́n paná tí ń rú iná tí ń jó. Ẹ rò pé rí wo pé ní abẹ́rù pa àmọ́ tá ń ṣe. Mo ráwọn kan náà nínú àwọn tí wọ́n jẹ́ àtìbáwù fún àfà fún bàbá mufti, ọ̀pọ̀lọpọ̀ wọ́n dìde wọ́n ń bú mi lẹ́yìn tẹ́rí yín ti burú. Ẹ dìde ẹ ń bú mi pẹ̀lú irú tí mo gbé ń gbèsè pẹ̀lú irú tí mo ṣeun. Ṣé ẹ rò pé àwọn èèyàn gọ̀ ni? Ẹ rò pé àwọn èèyàn dàrú ni? Ṣé ẹ rò wípé gbogbo Kùránì tí mufti tí wọ́n fi búra tí wọ́n fi ṣépè ṣé ẹ rò kó nítumọ̀ ni? Kò nítumọ̀. Kí ni wọ́n ní kí wọ́n wí, kí ni wọ́n ń sọ? Ṣé ọpọlọ gbogbo èèyàn lẹ́rù pọ́n ti dé Mágolo? Gbogbo èèyàn lẹ́rù pọ́n dọ́pọlọ yẹn Mágolo? Gbogbo èèyàn ní ẹrù wípé ní ò ní àyàní al-huriyya fi tafakkuri wa tafkir. Ṣé gbogbo èèyàn lẹ́rù kí ò ní freedom of thinking? Kí ni wọ́n ní ká sọ, kí ni wọ́n ń wí? Ẹ lè wu ọ̀rọ̀ mùdírù látòkè délẹ̀. Níbo ni mùdírù ti sọ wípé àwọn ni wọ́n ń bẹ nídìí àárẹ̀ tí ń ṣàwọn? Níbo ni mùdírù ti sọ pé àwọn ni wọ́n ń ṣe àwọn? Bó mùdírù ti wí. Wọ́n ń sọ̀rọ̀ wípé wọ́n kó àdó sáwọn lápò. Ẹni tó gbéra láti Èkó tí nǹkan kan ò ṣe, tí wọ́n sì ní ṣòhóòrò, tí wọ́n ní fílíìsì àárẹ̀ kankan tí wọ́n fi dé lọrin. Ẹ wá kó àdó sírú ẹni bẹ́ẹ̀ lápò. Ẹ ládò tẹ́yìn fi ń súra. Ṣé irú bẹ́ẹ̀ tíjọ́ máa dà yín pọ̀ rí? Irú bẹ́ẹ̀ ṣé tíjọ́ máa dà yín pọ̀ rí? Ẹ kó àdó sí yẹn lápò. In tó ṣẹlẹ̀ fi wá ṣẹlẹ̀. Ẹ wá lọ bẹ́ẹ̀ ẹ lọ lè gba àdó yín. Wọ́n sì kó lè rí lọ pé ẹ máa kó lọ. Ẹ máa kó àdó yín lọ. Ẹ̀yin gbáhùn lẹ́sẹ̀sẹ̀ tó wá lọ lẹ wá mú kó dẹ. Lẹ mú lọ. Ẹ lẹ́ fẹ́ fi ìkódẹ fẹ́ fi nù wọ́n lérí. Kí ni wọ́n ní ká sọ, kí náà sọ? Ẹ rò pé rí àwọn èèyàn dàrú. A ní ká dọwọ́ bo nǹkan kí gbogbo ẹ lọ nírọ̀wọ́ rẹsẹ̀. Ẹ̀yin ká wá jáde ẹlẹ́lẹ́nu ebú tẹ́lẹ̀ búyàn. Ọpọlọ yín dojúdé ẹ̀sìn nílàkàì. Àmọ́ yìí tó wá dùn mí jù nínú ọ̀rọ̀ yìí òun làwọn tí wọ́n já àwọn ọba kan wá. Mo sì kìlọ̀ fún yín, mo ní ẹ má dá sọ̀rọ̀ yìí, ẹ má dá sí i. Ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ yín, kálukú ó sọ́gbà àyà rẹ̀. Mo ní ẹ má dá sí i. Síbẹ̀síbẹ̀ ń kẹnu bọ̀. Wèrè yìí tó dà gẹ́gẹ́ bí ọmọ bòròrò sákàsàkà sákìsàkì. Ẹgbọ́n tó sọ torí ìjọ tọ́rọ̀ ọba dé kẹ́ ẹ lè mọ̀ yí pé ẹ̀yin lẹ́ ń fìrú fọnà.
ń sọ lẹ́nu rẹ̀ yí pé àwa gbogbo evidence tí wọ́n mú wá náà kọ́dọ̀ ọmọ 20 ọdún kò gbọ́dọ̀ máa fi irú èyí ò sí evidence lẹ́nu tiẹ̀ sí bàbá wa Mudiru, lẹ́nu ti tiẹ̀ sí bàbá wa Mudiru. Khalifa gbogbo tí ń jẹ́ Markaz gbogbo ayé lẹ́nu tiẹ̀ sí. Kí ló dé tó compare àlífà wa pẹ̀lú àlífà yín? Sọ ọmọ ipá àlífà àti wèé ṣe ẹni tí wọ́n gbé pamọ́. Àlífà àti wèé ṣe ẹjanú sandini tí wọ́n dé magolo. Sọ ọmọ ni. Àlífà tí gbogbo ayé tí wọ́n fẹ́ gbọ́ ọ̀rọ̀ rẹ̀, tí wọ́n fẹ́ gbọ́ làákàyè rẹ̀, tí wọ́n fẹ́ gbọ́ ìmọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan náà. Àlífà tí ò sírú rẹ̀ ní gbogbo Áfíríkà. Alẹ́ bàjẹ́. Àtijọ́ ní tí ń kì í ní lọ, èyí sì ń pè yín sákìyèsí. Mo lẹ́ni tó bá lè bula, ẹni tí ó bá lè bula kìí búyàn. Ẹni tó bá lè bula kìí búyàn. Ẹni tí ò bá sì nírú ẹni ò lè má yẹ ni. Ẹni tí ò bá nírú ẹni kò lè má yẹ ni. Iye ẹ̀yin tẹ́ ti wá sáré jáde lérí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ yìí, ọ̀rọ̀ tí ó kàn yín. Wèrè kan náà lọ́dọ̀ wa ń bẹ̀ ọ́n. Ẹ já ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, ẹ kàn yálà yá àbùkù. Mufti ti wà nù, mufti tọ́ba lọ́rí yàn fún wa nù, òun la sì tẹ̀lé, òun la gbà fún, ṣe fẹ́ràn rẹ̀ ní lẹ́yìn tí mo mọ̀. Lẹ́yìn tọ́pọ̀lọpọ̀ èèyàn mọ̀, lẹ́yìn tó ṣe pé ọ̀tẹ̀ ba ìgbésí ayé yín jẹ́. Tí ọ̀tẹ̀ ba ayé yín jẹ́. Ṣé ẹ fẹ́ràn rẹ̀ ni? Wàláì tàláì ẹ fẹ́ràn rẹ̀. Mo fọlọ́ mo fi sẹ́ni. Ẹ fẹ́ràn rẹ̀. Lẹ́yìn tá a mọ̀. Alẹ́lẹ́rí bú ẹ̀dá lọ́pọ̀lọpọ̀ yín. Kí ló dé tó yẹ pé bí wàhálà Markaz lẹ́ máa wà ní gbogbo ìgbà? Ìka náà tiẹ̀ tó jáde, wọ́n á sọ fún ọ̀pọ̀ fìtì ni. Tẹ́ ẹ bá rí bí tí ń pe kékeré lẹ́nu. Torí náà bàbá mufti làtàṣà ni àléhì, làtàṣà ni àléhì, má bànújẹ́ lé lérí, wàlá takhafu la ilaha illallah, wàlá takhafu min qawlihi, má bẹ̀rù ọ̀rọ̀ rẹ̀ tí ń bá ń sọ wàsàmánu kọ̀dìmọ́dọ̀. Wọ́n ò sọ fún ọkọ̀ fìtì bí wọ́n ti ń pe kéwùnù. In tó yẹ kẹ́ ẹran nínú ìgbésí ayé yín ẹran. In tẹ́ wà áfítà rẹ̀. Iná ní ìsọ̀tẹ̀ àti ìbájà Markaz ilẹ̀ wà áfítà rẹ̀. Ọba mi ò ní gbà fún yín. Prógámù tí mo ṣe lánàá yé mi. Mo mọ̀ tí mo torí ẹ̀ ṣe prógámù tí mo ṣe lánàá. Pẹ̀lú pé àkíyèsí àwọn àgbàlagbà lérí kí wọ́n dìde, kí wọ́n paná ọ̀rọ̀ náà, kí wọ́n bomi jù. Mo mọ̀ tí mo torí ẹ̀ ṣe. Ṣé ẹ gbàgbé tí mo fi parí prógámù náà ni? Mo lẹ́ni tí ẹ bá ṣe Markaz ó má dá sọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí. Torí mo mọ̀ yín. Mo mọ̀ yí pé ẹ̀yin gẹ́gẹ́ fúnra yín lẹ̀ ń bẹ lábí orò tóró fi ń ké. Ẹ̀yin ló nílù tí ń bẹ lábí odò tí máa ń lu ìlú fúnrò mi. Níjọ́ tí Akadipu, níjọ́ tí ó bẹ̀rẹ̀ ọ̀tá pẹ̀lú Markaz, ìjọ́ náà lẹ bẹ̀rẹ̀ sí ní bá sọ̀rẹ́ tẹ gbé wá sínú Asia rí fún wá sí. Kò dùn wá kó bà wá nú jẹ́. Tọ́lá wa mọ̀ tẹ́lẹ̀ yìí pé ọ̀tá ti wá níjọ́ rẹ̀ yín. Níjọ́ tí Saheed Shittu, níjọ́ tó bẹ̀rẹ̀ ọ̀tá pẹ̀lú Sheikh Adam pẹ̀lú Markaz, tí ń bú Sheikh Adam, tó ní Sheikh Adam ló ba Islam jẹ́ nílẹ̀ Yorùbá, níjọ́ náà lẹ dọ̀rẹ́ pẹ̀lú rẹ̀. Ìjọ́ lẹ dọ̀rẹ́ pẹ̀lú ẹ̀. Ẹ wá jájọ bíra wa nínú àwọn àtẹ̀yìn. Ta ló tún Islam sí nílẹ̀ Yorùbá, ta ló bàjẹ́? Ẹ̀sọ́ ẹni ó tún ṣe, ẹ̀sọ́ ẹni ó bàjẹ́. Ẹni tẹ́ ẹ bá wá, mo mọ̀ yín pé kò sẹ́ni tẹ́ fún lọ́kọ́ yóò roko sọ́dọ̀ ara ẹni. Ẹ wá roko òun sọ́dọ̀ ara yín. Kẹlẹ́ ilẹ̀ tún ṣe. Ẹ wá sọ ní tẹ́ ẹ fi tún ṣe. Ẹ sọ. Káwa sọ ní táwa fi tún ṣe. Níjọ́ tí
àwọn Madil Arabia Nàìjíríà níjọ́ tọ́rọ̀ ṣẹlẹ̀ pẹ̀lú àwa àti wọn níjọ́ lẹ́jọ́ dọ̀rẹ́ níjọ́ tẹ́jọ́ dọ̀rẹ́ nù gbogbo àwọn ọ̀rọ̀ yìí pátápátá ìní máa sọ pé ẹ má jẹ́ kí wọ́n dájà lẹ̀ láàrin wa kí ló fà tó já sí pé gbogbo àwọn tí wọ́n bá wa ṣọ̀tá ńlọrọ̀ yín máa rú jáde ńbẹ̀ kí ló fà ẹ má jẹ́ ntàn yín a ní ń tá a lè fara tì jura wa lọ kódà lọ́lá tá a lè fi ṣe fàárí jura wa lọ àwa fi Mudiru Markaz àfi ṣe fàárí àwọn ọ̀rọ̀ rédèédé kan bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ máa sọ àlẹ́ adabu fawqal ilmi ìwíkúwí ayé àtàlìkìámọ́ adabu fawqal ilmi wallahi ìwíkúwí ni àlẹ́ adabu fawqal ilmi ẹ mọ̀ pé tí wọ́n pè ní ilmu kalimatun shamilatun jami'atun li ma'ani idda al-ilmu kalimatun shamilatun jami'atun li ma'ani idda tí ilmu kó sínú pọ̀ gbogbo ẹni tá a bá ti fi ilmu ròyìn isa usifa al-insanu bil ilmi faqad kana al-adabu min awsafihi ẹ wọnú Kùránì látòkè délẹ̀ ibo lọ́lọ́run ti fi adabu ròyìn are ẹ lè wọnú Kùránì ibi tọ́lọ́run bá ti fi adabu tó bá ti fi ròyìn are ẹ mú jáde nínú Kùránì ilimu lọ́lọ́run fi ròyìn are ẹ má ṣàbòsí ẹ má ṣe mùnáfìkì ẹ má bà nǹkan jẹ́ ẹ má wá sọ yí pé àlẹ́ adabu fawqal ilmi ìrọ̀ wọn pé ìrọ̀ ní ń jẹ bẹ́ẹ̀ kí n wí bí bàbá Mudiru ti máa jẹ bá ti máa wí ìrọ̀ ní ń jẹ bẹ́ẹ̀ ìrọ̀ ní ń jẹ bẹ́ẹ̀ ìmọ̀ lọ́ba nǹkan ìmọ̀ lọ́lọ́run fi ròyìn ara rẹ̀ ìmọ̀ lọ́lọ́run fi ròyìn ara rẹ̀ èyí kọ̀ǹpó òun náà jáde léyìí kọ̀ǹpó ẹ ṣeun olíire ẹ ṣeun olíire ẹ ṣeun èèyàn rọwọ́ yín ẹ ṣeun eléyìí bú wọn ti tún dé àyín bí wọn ti ṣe nu ẹ wo bí wọn ti ṣe bámú lánàá lérí pé à ń wá kí nǹkan dáa à ń wá kí nǹkan látúnṣe à ń wá kí n ti ń gbóná kó tutù wọ́n sì tún máa bà gbogbo ẹ̀ jẹ́ eléyìí bú nìyí sáré ẹ jẹ́ kí n sọ kankan fún yín gbogbo tí ń jẹ́ ọmọ Markazi ẹ lọ lè ní lẹ́mìí dédé irú tó ṣẹlẹ̀ láàrin Russia àti Ukraine ṣé Ukraine náà ń pè in tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì àfi kó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì tí ò bá ṣẹlẹ̀ nǹkan yóò lè tò àfi kó ṣẹlẹ̀ àfi kí irú bẹ́ẹ̀ ṣẹlẹ̀ kí ló dé a máa gbìyànjú a máa ṣe bóòní gbọ́n mi sí omi òtó ṣe ní ṣẹlẹ̀ láàrin wa ẹ sì máa rú lẹ̀ ẹ sì máa rú lábẹ́ ẹ sì máa bà gbogbo ẹ̀ jẹ́ mo sọ fún yín jóni mo ní jọ́ tẹ̀tí ṣe bọ̀ ẹ sọ ẹnìkan nínú wa tó wá jáde tí wọ́n ń bú al-Khalifatul Adabi ẹ sọ nínú wa Mudiru ní gbogbo yín sọ digi táyín kọ́dà Mudiru ní kálukú yín fi ń boost page èyí àfọlóróró tẹ́nìkan kò gbọ́ mọ́ ni tí ò níyì kankan lára mọ́ ni tí ò lápọ̀nlé kankan lára mọ́ ni tí wà sí rí òtà mọ́ òun náà tó fẹ́ fi Mudiru kọ́ bọ́dí ń jó ní nígbà ọ̀rọ̀ ṣẹlẹ̀ nígbà àwọn ti mọ̀ págun mu òwò nu lẹ́yìn ìgbò sọ tó sọ tán ẹ̀ǹgbà ni ó tún wá padà wáyé tó wá sọ pé wàláhì àfọ̀bù àfàgbà kò rí bí sọ pé òun tọrọ àforíjì o òun ò wo fídíò náà dáadáa tẹ́lẹ̀ ní o kò rí yìí wí ẹni á ní ó sọ̀rọ̀ kò bú àfàgbà kálukú kan àwọn òyìn nàbà kàdákẹ́
àtẹ̀yí tí ń narùn bí ọ̀nà àgùnfán apá wèrè àbí kí ni wọ́n ń pè rẹ̀ tó pònú ọwọ́ ara wọn tí wọn ò gbọ́n tí mùdírù sọ tí kálukú wọn sáré fi mùdírù kọ́ ọ̀rọ̀ sọ lòun narùn bí ọ̀nà àgùnfán báyẹ̀ ti pé òpònú mọ̀ làwọn eléyìí àwọn amukun mẹ́kọ̀ọ́ ń pe kéwò kò rí kéwò pè náà kí ló fà á tó já sí pé mùdírù iná lẹ́ẹ̀mà fi ṣe tájẹ̀tì yín gbogbo ìgbà kí ló fà àwa fàlífà tí yín àwa fi wọ́n kọ́ bọ́dì àbá fi wọ́n kọ́rọ̀ sọ àwa fi wọ́n kọ́rọ̀ sọ ẹ padà wá bọ́rọ̀ yìí débi wípé ẹ má jẹ́ ntàn yín á padà rọ́lura wa eléri ibú làwọn bàbá tó bí ọ eléri ibú ni làwọn tó bí ọ sáyé Ìṣọ̀lá Kamaludin àwọn tán bí ọ sáyé eléri ibú ni wọ́n sì ṣòfò lára rẹ̀ ṣe báyìí àfọ́ olóróró is far better than your Felix Naula bẹ́ẹ̀ ni Felix Naula tẹ́ wá ń sọ yìí alẹ́sì tó ṣírù ilé yìí bí áàdà lákọ̀bí àṣẹyẹ tó ń sọ yìí sọ mọ̀ pé ní gbogbo ọ̀nà ní gbogbo bíkíbi in ló ti bẹ́tà ju ẹja nú agolo ẹja gẹ́sà nú agolo kẹ́ran má jẹ́ létẹ́ fi sí gẹrẹwú sọ pé in ló fi bẹ́tà jùlọ àlópò náà ní ọmọ ọ̀sán tí ń kó gbogbo báwọn tó bí ẹni lérí burúkọ wọ̀nyí ọmọ ọ̀sán tí ń kó gbogbo báwọn tó bí ẹni yín kí ló dé tí wàhálà yẹn pọ̀ lérí ọ̀rọ̀ Markaz wàyín wásílà alásúbí ìfàwásílàn wàyín sọ̀rí máa ń fa sọ̀rí máa ń ká àtọ́láàkì tá a bá lè jọ sepọ̀ tí jọ sepọ̀ wa tí ó jọ kó adùn bá kẹ́ni kejì wa ẹja jọ sepọ̀ àmọ́ tó wá ti já ipá àmọ́ gbéra wa lẹ́sẹ̀ ni àmọ́ sáré kẹ́nìkan wó lulẹ̀ kẹ́nìkan ṣubú fasọ́ọ̀lì mú ká tọ́láàkì ẹja gé lọ́tọ̀ọ̀tọ̀ kí kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹsẹ̀ tiyín ká ṣe tiwa. ẹsẹ̀ tí yín kásẹ̀ tí wá kí ni wàhálà gan tẹ́ wá gbé ọ̀rọ̀ mufti tẹ́ wá gbé ẹrù bí ìgbà tó já sí para yín ni ẹ wá múra kankan ṣé ẹni tí wọ́n fi abẹ́rẹ́ gún tí wọ́n fèsò gún ẹ expect kó má sọ̀rọ̀ síta ni gbogbo ọ̀nà ni mùdírù ti gbìyànjú àti tẹ ọ̀rọ̀ yìí mọ́lẹ̀ gbogbo ọ̀nà ni wọ́n ti gbìyànjú láti tẹ ọ̀rọ̀ yìí mọ́lẹ̀ kọ́rọ̀ yìí má rú síta mọ ọdún tó ti ṣẹlẹ̀ ni ó ní tó rú síta sẹ́yìn mọ̀ in tó padà mọ́rọ̀ yìí rú síta ó ní in tó padà mọ́rọ̀ yìí rú síta ó ní tó mú rú síta kódà nínú tó mú ọ̀rọ̀ yìí tó padà wá fi rú síta èyí tí ẹyọ ọ̀kan tẹ́yìn ó máa rò ìní pé bóyá ọ̀rọ̀ Saidi èyí ò náà ń bẹ lára rẹ̀ èyí ò nìkan kọ́ wàláhì tàláhì tó mú rú síta pọ̀ ọ̀rọ̀ wá rú síta ọ̀rọ̀ wá mẹ́wàá àwa ń gbìyànjú àti pé kí wọ́n tètè dọwọ́ bò kó tó rú jù bá ń lọ torí ẹ má jẹ́ ń tàn yín díẹ̀ lẹ́sẹ̀sẹ̀ gbọ́ ọ̀rọ̀ pọ̀ jù bá ń lọ ká wá múra kankan ẹ wá ń sọ rédèrèdè yàní ẹ wà mùgítárù pẹ̀lú kùránì táfà gbé táfà ń búra táfà ń ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yín ní sẹ́ǹsì rí yín ò pé mọ tán pè ní politics sẹ́ǹtì wọ́n ní káfà sọ làfà sọ ìtàníkàfà wí ṣe ni wọ́n wí
ọ̀pọ̀lọpọ̀ yóò ní sense eri yín ò pé anika dọ́ọ̀bù nǹkan kí nǹkan tán síbẹ̀ kó parí síbẹ̀ ẹ wá ń wí jákujàku ẹ̀yin ọba kan wa ẹ̀yin lẹ́kọ̀ọ́ bá fà mo fi títóbi àlùkùránì mo fi sẹ̀rí ẹ sọ fún mi níbi ọ̀rọ̀ mùdírù tí wọ́n sọ látòkè délẹ̀ ibo ni mùdírù ti mẹ́sàn yí pé lágbájá ní mẹ́ndì ààrẹ tí ń ṣe mí ẹ sọ àbí ẹ̀rọ yí pé bí bọ́pọlọ tí ń ti rí lẹ́rù pé ti mùdírù rí ni ẹ nílà káyì èyàn gbéra láti inú ilé rẹ̀ látẹ̀kọ́ ó fi wá lọrin kò ní ṣòro ààrẹ kankan bí tí wù kó ma ó wá dé lọ ní ẹnìkan wá kó àdó sí lápò ẹnìkan kó àdó ó kó sí lápò ìjẹ́rú bẹ́ẹ̀ ti jọ dà wọ́n pọ̀ rí rí bí ronú débi irú eléyìí o sẹ́rù bẹ́ẹ̀ ó ti jọ dà wọ́n pọ̀ rí ẹ bá mi béèrè àbí kí n sọ pé ẹ̀yin gẹ́gẹ́ fúnra yín ẹ lọ lè tún ọ̀rọ̀ náà wò ibi táfà ti ń ṣépè táfà ti ń búra ẹ lè wò níbo làfà ti rí ọ̀rọ̀ àdó tó ti rí defend nínú gbogbo ọ̀rọ̀ tán sọ ọ̀rọ̀ àdó ibo ni wọ́n ti rí defense wọ́n ti rí defend nínú gbogbo ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ kódẹ ibo ni wọ́n ti rí defend lédè ọ̀rọ̀ tán sọ either yes or no ṣẹ́rù péré àwọn èèyàn pé ni kìí ṣe bákan náà ìlọpọlọ kálukú ìrònú kálukú ó sì jìnnà jura wọn lọ Ọlọ́run ní dààmú ayó fi wá láyà balẹ̀ ẹni ọ́n di tán ọ́n dìnnà insha Allah nísìnyí náà ni wèrè ìsọ̀lá yìí pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ìsinsìn náà la blọ́ọ̀kì yìí ìsinsìn náà la blọ́ọ̀kì yìí ìsọ̀lá wèrè ha ṣe báyìí nísìn aha ìsinsìn àtàwọn tó bá rí bí rẹ̀ ìsinsìn ìpele rí búbí yíyàn yìí yes bó ti rí nù Adébíyì Abídèmí ó ní Àdàbíyá is fueling the problem from the back bó fi àgbàṣẹ bó ti rí nù sẹ́ńtórí tá à ń dákẹ́ látijọ́ yìí à ń dákẹ́ kámájà ló já máa dákẹ́ látijọ́ yìí ọ̀rọ̀ máa ṣẹlẹ̀ ẹ̀ sì máa rúná sí ta lélẹ́yìn ń bá wí Masudi Taiwo jẹ́ ń gbọ́n wọn náà dànù Masudi Taiwo gbogbo àwọn tá bá ti yé lérí búbi tí ẹ báyìí alhamdulillahi rabbil alamin gbogbo àwa tí Ọlọ́run kádàrá pé àjọ péjú pésẹ̀ ṣe prógámù tó níyì so mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa gan ọba mi ó bá ń dó tiwa yóò bá wà pẹ̀lú wa yóò ṣàánú kálukú pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run gbogbo tí kálukú ń fẹ́ lórí ọlọ́mọsá dálẹ́ nìkọ̀ọ̀kan wa lọ́wọ́ gbogbo tá à ń béèrè láàánú lọ́dọ̀ Ọlọ́run ọlọ́mọsá dálẹ́ wa lọ́wọ́ albarikola na Muhammad lọ́dọ̀ Ọlọ́run 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 albarikola sẹ́rí gbogbo ẹni tí ó bá sọ foul statement kódà kún kó ètè máa indicate tó bá sọ tí ò bá indicate ẹ̀ máa block ẹ̀ straight ni ẹ worú Imam Abibullah Adékúnlé nìsín àwọn sọ tí wọ́n ó kílíà olórí burúkú ní ẹ Ìṣọ̀lá Kamiludin àwọn tètè wí báwọn ẹ̀yìn tí máa pé tó ara wa lélẹ́yìí àmọ́ wọ́kàn kọ olórí burúkú ní ẹ ọkọ̀ bá ń píù gbàgbé ẹ̀ sótìyé tí ń já sí pé a ti sí ọmọ inú àwọn eléri bú táwò wáyà yẹn nù ẹnì ọ̀dì tán ọ̀dìnà Ọlọ́run kó sàlékún àánú rẹ̀ fún wa Alhaji wa Abdul Hakeem Ọmọtọ́sọ ọ̀sìn Ọmọtọ́sọ Àyìnlá Ọlọ́run ní dààmú rẹ̀ kò ní fi ọ́lẹ̀
kò lè fi ọlẹ̀ àlùbáríkà ládẹ́bà bá lọ́dọ̀ lọ ọ̀sẹ̀ gbogbo ọwọ́ rẹ̀ ní rí ọlọ́run ní fi ọlẹ̀ àti gbogbo iye kálukú wa látòkè dókè ọlọ́run kó dó tiwa kó gbàdúrà wa kó ṣe tí à ń fẹ́ kó ṣe tá à ń fẹ́ fún wa kó ọlá Al-Qur'an al-Azim